fún ọlọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà ìfẹ́ lórí sí gbogbo ènìyàn pátápátá mo kí gbogbo ojú gbogbo ọkàn gbogbo ènìyàn tó lórí ọ̀fẹ́ àti wò mí inú mi dùn lọ́pọ̀lọpọ̀ nígbà tí mo rí fídíò kan tí wọ́n sẹ́ndì sí mi fídíò ìyá idán mi wàá mọ̀ bóyá lórúkọ míì tí mo lè rí orúkọ tí mo rí lórí fídíò yẹn nìyẹn picture tí mo gbé síwájú yìí tí wọ́n gbé picture mi sí mo mọ̀ kí ìránṣẹ́bìnrin gan o ọmọ Yorùbá tó ti ilé eré jáde òní ọmọbìnrin mo sì gbàdúrà wípé òní tàjò gbé ṣájò yóò sì dára fún ẹ̀tàn òní bàjẹ́ ó tún bẹ̀ mí kí n má bínú ó gbé ọ̀rọ̀ kalẹ̀ tó dáa mo fẹ́ dúró de part 2 tẹ́lẹ̀ pọ̀ mo wípé bọ́rọ̀ bá pẹ́lẹ̀ sí ọmọ ń gbọ́n ni inú mi dùn lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ṣe gbé ọ̀rọ̀ yẹn obìnrin tẹ́ lè gbé ọ̀rọ̀ kalẹ̀ báyẹn àwọn obìnrin wọn ní sùúrù débẹ̀ yẹn bọ̀ mo mọ̀ wípé ẹni tá a bí nílé ọgbọ́n tá a wò léèmọ̀ òun ni ẹ máa jẹ́ mo kí mo really appreciate yín gan tó bá jẹ́ àwọn eléèbú ní tiẹ̀ ní dáhùn bá sẹ́ndì ẹ̀sìn níbi ìdí ṣe bí ẹni pé mo rí but ẹni tó béèrè ọ̀rọ̀ ló fẹ́ ìdí rẹ̀ gbọ́ máa wá mú ní ẹyọ kọ̀ọ̀kan ṣe rí lórí ọ̀rọ̀ pásítọ̀ Sam Olúalọ màmá gbogbo ayé ló ní interest èmi náà ní interest láti fẹ́ mọ ibi tíyàwó àtọmọ wọlé sí ẹ máa gbọ́ lọ́kọ̀ọ̀kan bí àwọn ọ̀rọ̀ yín gbogbo ayé ló ní interest èmi náà ní interest láti fẹ́ mọ ibi tí ìyàwó àti ọmọ wọlé sí but tẹ́ bá lọ gbọ́ fídíò mi dáadáa tẹ́ ẹ bá misquote mi kì í ṣe Awikonko Daniel Rotimi tó bá force Olúalọ àti gbogbo foundation àti fàájà whatever di ọdún tó ń bọ̀ láyé a lè má gbọ́ pé lẹ́nu Olúalọ a lè má mọ ibi tí ọ̀rọ̀ láǹdì sí àwa náà dẹ̀ fẹ́ mọ̀ bí ẹ ti ṣe wà yìí ẹ jẹ́ fi nǹkan kan ṣàpẹẹrẹ ẹ ní bàbá takú ti Jésù ẹ wá appreciate àwọn nǹkan tẹ́ ti mọ̀ nípa mi ẹ bá mi sọ̀rọ̀ now mo direct fídíò sí bàbá takú ti Jésù ẹ jẹ́ kọ́kàn wọn lára àwọn náà ní fídíò ẹ rí pé mo jáde mo dá yín lò bọ̀ tẹ́ ẹ sọ pé bàbá takú ti Jésù olórí burúkú aṣiwèrè aláyé bàjẹ́ kẹsẹ̀ wàá béèrè àwọn ọ̀rọ̀ lọ́wọ́ mi pè ní dáyín lò ẹ̀bá àwùjọ ọdún mẹ́wàá ni ò ní dáyín lò ẹ̀bá àní sọpọ́tà tó pé millions pè ní dáyín lò because ẹ ti ra address ní wrongly tó bá jẹ́ wípé ẹ̀tọ́ ọmọ ènìyàn ni Rotimi Daniel ń jà fún ó tún ti ń tẹ ẹ̀tọ́ ọmọ ènìyàn lójúmọ́lẹ̀ ó ti ń defame ó ti ń attack personality àwọn èèyàn tó bá jẹ́ wípé ògbé ṣebí Kọ́lá Ọláwuyì ṣerú àwọn ètò báyìí ṣebí Kọ́lá Olóòtú ń ṣe ṣebí Oríyọmí Hamzat ń ṣe ta lẹ gbọ́ tí wọ́n ti wọ̀n lépè tí wọ́n ti bú kẹsẹ̀ wá sọ pé kó máa bọ gbogbo ayé fẹ́ gbọ́ tẹnu ẹ̀ tó máa dá wọn lò rárá àwọn tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kájọ fi ojú sùnùkù àti tí sùnùkù gbọ́ nìyẹn lórí ti Olúalọ a sì rẹ́dì a sì ń retí ibi tó fẹ́ já sí but má padà sọ́dọ̀ àwọn òbí ìyàwó Olúalọ madam tó bá jẹ́ yìí gbogbo ẹ̀sẹ̀ àdẹ́kùn tó bá jẹ́ mi ni ṣe rí èmi bóyá màá rí àwọn tó wà ládùúgbò mi tó lè sọ ọmọ tèmi lọ sílé ọkọ ó ti bí ọmọ kan síbẹ̀ òun àtọkọ rẹ̀ wọ́n ní misunderstanding nínú ilé wọ́n dẹ̀ tún jọ pàdé níta ní ojú títì ọkọ ẹ̀ dẹ̀ gba etí ẹ̀ fẹ́rẹ́ alẹ́ ní mọ́rin ní ọjọ́ kejì mo ní láti fi ọlọ́pàá arrest ẹ̀ ó tún dé station ó ṣagídí ó bá rẹ̀ ní court ní Igbó Òṣèré ṣé kí mẹ́ta yín jẹ ọ̀rọ̀ yẹn la fi divorce ìgbéyàwó yẹn because ohun tó lè mú ẹ kó lu ọmọ nínú ilé kó lù títí ọjọ́ kan wàá lù pa tí wọ́n wá pè mí tí èmi bá lè gbèrú ìgbésẹ̀ yẹn irú abiyamọ wo ni àwọn abiyamọ tẹ ẹ ń sọ pé ìyá ìyàwó ti pé 80 ó ti pé 90 ẹ gbàgbé éèjì wọn irú abiyamọ wo ni wọn fi ọmọ fi wà oṣù mẹ́fà ẹ̀gbọ́n ẹ̀ ọdún kan ẹ̀gbọ́n ẹ̀ ọdún méjì ẹ̀gbọ́n ẹ̀ ọdún mẹ́ta ẹ̀gbọ́n ẹ̀ ẹ wá rò pé the best thing ni wípé bloggers lẹ́rù ó lè gbà yín lájẹ́ bẹ́ẹ̀ ni ẹ sọ pé ẹ tí wọ́n rò ó lè gbà wọn làní àlọ́ bá yẹn bẹ́ẹ̀ ni yẹn sì mọ̀rọ̀ gbé kalẹ̀ yẹn rárá that's not easy mo gbọ́ pé ìtayà méjì wà ní family wọn náà ṣé yóò mọ normal channel tó yẹ kó gbà ní ṣé kò mọ normal procedure tó yẹ kó gbà ní láti jẹ́ pé ká mọ ibi tí ìyàwó àtọmọ wà ṣé media Facebook Instagram
TikTok ló máa wá ìyàwó àtọmọ ìjáde. Ẹni tí ó ṣẹ̀fẹ̀ á ṣẹ̀fẹ̀, ẹni tí ó sòótọ́ á sòótọ́, ẹni tí ó rẹ́rìn á rẹ́rìn, oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn máa gbà dá sí. Tí gbogbo wa bá mọ ibi tí ìyàwó àtọ ẹnìkan ló mú páàsì sílẹ̀, ẹni Rótìmí ti pe Olúalọ́, ó ti send message sí, inú mi dùn pé gbọ́ pé kò reply at once. Kò reply at once. Now gbogbo story èmi back to back ni mo dọ́gbọ́n máa wo Rótìmí Daniel ní gbogbo program ẹ̀ bó ṣe láti orí Apostle Ayọ̀ Babalọ́lá tó fi kun Orímọládé tó fi kan gbogbo Adébóyè mi ò tí ì rí pastor náà tí ó attack tí ó bully eléyìí ó fi ṣe stop over nítorí wípé one of the pastor tàbí ọ̀sà tó ń bá pastor Olúṣiṣẹ́ ló wá mú páàsì sílẹ̀ one ó yẹ kí arrest ẹni yẹn tó mú páàsì yẹn sílẹ̀ tó wọ́n mọ full details ibi tí ìyàwó àtọmọ wà ó yẹ kí tí ọba jẹ́ wípé lóòótọ́ human rights ni Rótìmí Daniel ń jà fún àti ẹ̀yin tó kù tó yẹ pé fàájà first person tẹ̀ máa kọ́kọ́ arrest ó lẹ fún ẹ tó fún yín ní páàsì yẹn ó mọ̀ nípa ẹ̀ ẹ jẹ́ kó fún wa ní full details ẹ jẹ́ kọ̀rọ̀ di ilé ẹjọ́ kó di tọlọ́pàá báwo ni ẹ ṣe máa sọ pé wọn ṣàánú abiyamọ ìyá 80s kí ni ìyá 80s ń wò kí ni ẹ̀gbọ́n tẹ́sẹ̀ bọ́ síta púpọ̀ ọ̀rọ̀ tó sọ ni mo gbọ́ that sister ọ̀rọ̀ ló jọ lójú yín bọ̀ lójú èmi kò jọ ọ̀rọ̀ kí ni rísì tí ò fi jọ ọ̀rọ̀ ọ̀dọ̀ yín lọmọ yẹn ń gbé according to tó fi pàdé Olúalọ́ ẹ mọ standard Olúalọ́ ń gbà yẹn só nílé tàbí kò nílé ó yẹ kí wọ́n sister yìí mọ̀ náà now Olúalọ́ kò ní church orí òkè ló ń gbé ní èrè according to bí obìnrin ẹsẹ̀ ń ṣàlàyé gbogbo ń káfí ìyẹn délé my dear sister mo wò ó wọ́n fẹ́ ìyàwó bó ti fún lóyún kó tó fẹ́ ni nígbà tó fẹ́ tán ló lóyún ni only God knows ó wá gbé lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹlẹ́gbẹ̀rú ẹ̀ ìlú ẹ̀ wà nínú ayé dáadáa síbẹ̀ tó bí àwọn lọ lé ọ̀rẹ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ ló tún padà lọ kọ́lé fún ìyàwó tó bá yẹ pé kò síjà kankan láàrin wọn ṣé kò ṣe dáa ni ẹni kò kì í sùn tí àgbà tó bá fẹ́ bá ní ìbálòpọ̀ ṣé ara obìnrin yẹn gbà ní tí ò bá gbà kí ló dé tí ò pariwo síta tọmọ kìnnìkejì kẹta fi wọ̀ why now ojú tẹ́yìn máa fi wò tọ̀tọ̀ ojú tẹ́yìn máa fi wò ó sí ọ̀tọ̀ọ̀tọ̀ inú mi dùn bẹ́ẹ̀ ṣe gbé ọ̀rọ̀ yín kalẹ̀ ló jẹ́ kí n ní àlàyé gidi lórí rẹ̀ fún yín àtẹ̀gbọ́n ìyàwó àti mọ̀mọ́ ìyàwó àtẹ̀bí ìyàwó gbogbo wọn ló yẹ kí wọ́n kọ́kọ́ kó lọ sílé ẹjọ́ kan kó lọ sí station wọ́n tó bá jẹ́ abiyamọ tòótọ́ 3 good years 365 days multiplied by 3 or 4 èmi níta ọmọ mi ò bí púpọ̀ ọ̀rọ̀ mọ́ sì kéde lára tèmi ni mo fi ṣàpẹẹrẹ fún yẹn ẹ béèrè takú ti Jésù ní àdúrà àgbàṣà ọmọ ẹ̀kan fọkọ bímọ sílé ọkọ ọmọ yẹn gbá létí ní ojú ọ̀nà dọ́kejì ló dé station wáyé tí mi wà sórí mídíà sí mi sí lórí mídíà ni wáyé tí mi gbèsè fún mi ẹni tó bá jẹ́ mi náà gbèsè fún kọ́ máa direct wọn sí proper channel ìwọ̀n bá lè tí máa ṣe níbẹ̀ mi ò ní dúró bí ẹni wípé èmi ni mo wà ní authority láti lọ sọ pé màá jẹ́ kí ìyàwó yẹn jáde máa pariwo gbára yọba ní pariwo yegede àmà lọ protest irọ́ mi o ṣe ń sọ fún mi kan fún my dear sister ìṣẹ́jú kínní yìí ó lè mọ́ gùn púpọ̀ now mo fi Ọlọ́run bá bẹ̀ wá táìmù yẹn ti lọ bẹ́ẹ̀ sí lẹ́fẹ́ sapá kejì tí n bá gbọ́ èmi náà tún lè sapá kejì tó rẹ́ni tó yẹ wọn bá sọ̀rọ̀ òní but wọ́n pa sanẹ̀ wọ́n mọ bí tá a ti lè rí ọ̀rọ̀ ibi tí ìyàwó wọlé sí kì í sáriwo lórí íńtánẹ́ẹ̀tì kì í ṣe ẹgbẹ́ lórí íńtánẹ́ẹ̀tì tó bá jẹ́ pé kéèyàn báàkì Rótìmí Daniel èmi ló yẹ kí n báàkì ẹ̀ jù ṣùgbọ́n tó bá di another episode màá sọ̀dọ̀ tó fi yẹ kí n báàkì ẹ̀. màá fi fídíò kúkúrú sí apá kejì fún ìyá idán tí mo dá lóhùn lánàá inú mi dùn mi mà kó tẹ̀ ti ṣe part 2 mo padà rí part 2 yẹn but mi ò ní much láti sọ ńbẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ tó ti sọ ní part 1 náà ni wọ́n padà sọ ní part 2 ẹyọ kankan tó lágbára ńbẹ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni wípé tí àwọn bá lu ọlọ́pàá tàbí ilé ẹjọ́ kò síbi tí ọwọ́ ọjà Olúalọ́ ò tó màmá ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ta ló kọjá òfin ṣé ẹ rántí Chief Rahman Adédoyin tó ní Hilton Hotel ní Ilé-Ifẹ̀ tí èèyàn kú síbẹ̀ ṣe mọ̀ wípé ẹjọ́ yẹn ọ̀dọ̀ Amsat ni wọ́n gbé lọ
ẹ wo ọgbọ́n tí Amsat fi ṣe iṣẹ́ yẹn. Ìgbà táwọn ọlọ́pàá mú Adédoyin tádédoyin sì ń lo agbára pé mo mọ̀yàn because ọ̀rẹ́ Ọ̀ṣínbàjò ní vice president nígbà yẹn, tó jẹ́ pé wọ́n ní àtìmọ́lé wọn àdẹ̀ tìmọ́lé. Adédoyin tún wà lórí Facebook. Gbogbo ẹ̀ ní Oríyọmí Amsat tó hú jáde, adẹ̀ mọ́bi tí ẹjọ́ lọ kú sí. At the end sẹ́mi àpọ̀ ẹjọ́ ọkú ni wọ́n dá fún Adédoyin. Báwo lẹ ṣe máa sọ fún mi wípé Olúwa ló kọjá òfin, ọmọ ọlọ́pàá ọmọ sójà? Mi ò gbàgbẹ́ yẹn gbọ́, my dear sister. Aláàgbà proper channel, that's the issue. Bẹ́ẹ̀ bá ní kí n bọ́ta kí n máa bẹ Olúwa lọ, tó bá jẹ́ wípé ẹlòmíì bloggers míì ló gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ lọ́nà tó tó àti tó yẹ, bó jẹ́ nípàdé àwọn ìránṣẹ́ Ọlọ́run, à ń ṣèwádìí, à tẹ̀ bọ́tìn, à máa bí ìṣúṣe kú bọ́bẹ̀ sí bẹ́. Ẹjẹ́ àfisẹ́lẹ̀ fún Rotimi Daniel bóyá ó lè rí bẹ́ẹ̀ gbé nǹkan jáde, but ètò ti tọ́jú ni mo ti sọ fún wa ní apá kìíní yẹn. Gbogbo ẹbí ìyàwó Olúalọ wọ́n mọ ibi tó yẹ kán lọ. Ó dà kọkọjá sísà kó tún lọ kọ́ fámìlì mi wá kán tún máa gbọ̀rọ̀ lẹ́nu wọn kán máa sọ àkànfẹ́nu pa lórí network ni. Gbogbo ayé ló ní interest, èmi náà ní interest. Mo wá sọ ní ìparí fídíò mi àkọ́kọ́ yẹn wípé èmi ló yẹ kí n wà lẹ́yìn Daniel Rotimi Awikonko. Mo ní mò ń bọ̀ wá sọ díẹ̀ fún wa. The reason is this. Ó sọ ọ̀rọ̀ kan lákòókò kan tí mo like wípé àwọn aláṣọ ara Pentecostal yẹn ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àwọn nígbà tó ń wà nínú Kristẹni ni wípé àwọn aláṣọ funfun wọn kì í ṣe èèyàn Ọlọ́run, which is true. Ẹ̀kọ́ òdì not pé bẹ́ẹ̀ mo ṣáìdì Olúalọ àbẹ́ni Pentecostal àbẹ́ni Christian tó bá ṣẹ̀ṣẹ̀ kú ṣe mi ò ṣáìdì anybody, which is true. Wọ́n rí wa bí ènìyàn Ọlọ́run, wòlíì elétò ni wọ́n ń pè wá. Àwa gan ọmọ pé wọ́n lè bá àgbèrè lọ́wọ́ wọn, àwọn ọmọ pé Pentecostal lè wà burúkú àfìgbà tá à ń bọ̀. Ká ní ọ̀gbẹ́ni Daniel Rotimi Awikonko kò fi èpè ńláńlá, kò fi attack, kò fi bully, kò fi kún ọ̀rọ̀ rẹ̀ ni èmi lọ́yẹ̀ wà lẹ́yìn rẹ̀ jù. Òun jẹ́ èèyàn kan sí ẹ̀sìn tó lọ bá, ẹjẹ́ mú kinní kan kí n fi ṣàpẹẹrẹ. Nínú jèrè ọkàn rẹ sí ẹ̀sìn tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí, ó wá gbé kalẹ̀ nínú bó ṣe lè ìtàn tó lè fi jèrè ọkàn pé ọmọ kan wà nílé ìwé, bàbá àtìyá rẹ̀ wá sọ pé àwọn ń bọ̀ wá kí lọ́jọ́ báyìí náago báyìí. Mo fẹ́ kẹ́ listen dáadáa o. Ìdí tí mo ṣe pè ní antichrist ni mo fẹ́ láhàn yẹn. Ọmọkùnrin yìí wá pe àwọn ọ̀rẹ́ rẹ̀, ẹ máa bọ̀ nílé mi, bàbá mi ń bọ̀ ní dédé aago báyìí àkókò báyìí. Ó wá retí bàbá rẹ̀ títí tí kò rí bàbá ẹ̀. Tẹ́ ẹ bá gbọ́ ẹ́fọ́ọ̀mù yẹn rí, ẹ lọ máa tú inú péjì ẹ̀ wò, ẹ gbọ́n tí mo ń sọ yìí. Àwọn ọ̀rẹ́ rẹ̀ wá bínú lọ, inú wá bí òun náà. Kì í ṣe pé bàbá yẹn ò wá lọ́jọ́ yẹn, bàbá yẹn padà wá rẹ̀ tó ti late. Ọmọkùnrin wá bínú sí bàbá àtìyá rẹ̀, ó ní kì í ṣe bínú oṣù kan o, kì í ṣe bínú ọdún kan. Ó wá gbé padà wá sórí ẹ̀kọ́ àsòdìsí. Báwo ló ṣe gbé kalẹ̀? Ó nígbà tí èèyàn lè bínú sí bàbá rẹ̀ tó pa wákàtí àti ìṣẹ́jú jẹ, náà Jésù tó lóun ń bọ̀ láti ẹjọ́ ì tí ò wá, kí ló dé tí ò lè bínú sí? Ẹni tọ́pọlọ rẹ̀ bá lọ tí kò ní ìmọ̀ ẹ̀kọ́ Bíbélì, á wò pé that is true. Kì í ṣe Daniel nìkan ló ń sọ̀rọ̀ yẹn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní Jésù níjó ni ó dé. Jésù tẹ ló ń bọ̀ dà, which means tí Jésù bá tí ì dé, a gbọ́dọ̀ padà lẹ́yìn rẹ̀. Ó ti jẹ́ onírọ́, kì í wá sí onírọ́, máa fẹsẹ̀ múlẹ̀ nù Bíbélì. Bó kí tó fẹsẹ̀ múlẹ̀ nù Bíbélì, kí ni wàhálà yín lórí bíbọ̀ Jésù? Kí lẹ̀yin retí rẹ̀ fún? Ìdí ni pé sẹ́ẹ̀rán ní sàwámà ni, sẹ́ẹ̀rán ní pàì ní, sẹ́ẹ̀rán provisions tó fẹ́ràn wá fún yín ni. Tọ̀rọ̀ máa léèwé yẹn ń retí provision àtàwọn nǹkan tí wọ́n mú wá fáwọn ọ̀rẹ́ rẹ̀ àti ẹ̀. Sẹ́yìn rán Jésù tó bá yín ra nǹkan bọ̀ ni. Dẹ́sẹ̀ ìlérí yẹn fún èmi àtẹ̀yìn ní sá. Ẹ jẹ́ ká gbọ́ Bíbélì ká fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀, bóyá òye ọ̀pọ̀lọpọ̀ lè yé lórí wípé Jésù ń padà bọ̀. Bí ọ̀bá èdè tó bá ti léètì jù ní tiẹ̀, kángárà rẹ̀ kọ́ gba bùnmí lọ àbí kọ́ gbọ̀nà ọ̀run lọ́nà. Ṣé dandan ni kí Jésù ṣe gbé ẹ dé ni? In the book of Matthew chapter 24, wọn kọ́ verse 3 and 4, wọ́n tún lọ sí ẹsẹ̀ 35 fún mi, ẹ bá mi kàwé. Bẹ́ẹ̀ ṣe jókòó lórí òkè Ólífì. Àwọn ọmọ ẹ̀yìn Jésù tọ̀ wá ní kọ̀kọ̀ wípé sọ fún wa dídé yìí ìgbà wo nìkan wọ̀nyí yóò ṣe, nǹkan tẹ́ ẹ sọ ìgbà wo ló máa ṣẹlẹ̀ yẹ́sì. Nbo àkókò wo ni ká máa retí yín 2005 ní àbí 2006 àbí 2030.
yes àti ti òpin ayé. kí ni yóò ṣe àmì wíwá rẹ̀ torí tó bá ti wá èyí tẹ́lẹ̀ ń retí rẹ̀ sẹ́rù pé tó bá ti wá yóò lọ yóò padà bọ̀ wọ́n á ní àti pàdé rẹ̀ nìbàdàn àbúgbò mọ̀sọ̀ ó tún ti wá padà lọ sónírin ààrẹ ni tó bá ti wá ayé ti parẹ́ náà yes. Jésù ti dáhùn fún wọn pé ẹ kíyèsára ẹnikẹ́ni kí ó má ṣe tàn mí jẹ. èmi wá kó sọ fún yín gbogbo ẹ̀yin èèyàn lónìí ẹ kíyèsára ẹ má pọ̀ sínú tàjẹ́ àwọn ènìyàn ẹ má pọ̀ sínú tàjẹ́ èṣù ẹ má pọ̀ sínú tàjẹ́ Sátánì. wọ́n ní Jésù yín bọ̀ kò dé máa dé òun ló máa dé dé òun bọ̀dá yín Jésù máa dé mo máa ń silent ní bá gbọ́rọ̀ yẹn torí pé òun yẹn ò yé wọn wọ́n torí pé òun tún wá ń sọ̀rọ̀ wípé wọ́n pè ní Antichrist ẹ̀kọ́ òdì tó ní láti kó àwọn èèyàn tó fẹ́ fi jèrè ọkàn wọn síbi tí òun lọ lọ́wọ́lọ́wọ́. Verse 35. ọ̀run ayé ré kọjá. ọ̀run ayé yóò ré kọjá o. yes ṣùgbọ́n ọ̀rọ̀ mi kì yóò ré kọjá. tí mo sọ pé mò ń bọ̀ kò lè ré kọjá mo sì ń bọ̀. yes ṣùgbọ́n ní ti ọjọ́ àti wákàtí náà. ibẹ̀ yẹn ni ẹ bá mú dání nítọjọ́ ó ní bàbá yẹn dájọ́ dá wákàtí ṣé Jésù dá ọjọ́ dá wákàtí ó dá ọdún fún yín kó ń bọ̀ ni kí ni ìrètí tiyín pẹ̀lú ẹ̀. yes kò sí ẹnìkan tí ó mọ̀. kò sẹ́ni tó mọ wákàtí náà ṣẹ́. yes àwọn áńgẹ́lì ọ̀run kò tilẹ̀ mọ̀. lọ́ba tán sẹ́yìn gbọ́njà áńgẹ́lì lọ ni àwọn áńgẹ́lì ọ̀run gan wọn à lè sọ time date year and season tó máa ṣẹlẹ̀. yes bí kò ṣe bàbá mi nìkan ṣoṣo. ẹnìkan ṣoṣo tó rán mi tí mò ń gbóná ẹ̀ tí gbénu mi ló mọ táìmù yẹn. yes gẹ́gẹ́ bí ọjọ́ náà sì ti rí. òwe eléyìí pé bí ó ṣe rí rèé o tó ẹ fẹ́ ń retí bí ọjọ́ ọ̀nù àṣírí. yes bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn yóò rí. nítorí bí ọjọ́ wọn ni ti wá síwájú kíkún omi. ọjọ́ wọn ni ti wá síwájú kíkún omi. yes wọ́n ń jẹ wọ́n ń mu wọ́n ń gbéyàwó kálukú ti sọ Ọlọ́run nù wọ́n kàn ń jayé lọ ni. yes tí inú àfi bọ́ sínú ọkọ̀. yes wọn ò mọ̀ tó mi fi dé ó dẹ̀ gbá gbogbo wọn lọ. kí ló wá dé tó fi ní o ti pẹ́ jù tí màá ṣe wá bínú sí pé olùgbàlà ti pẹ́ jù só fún mi déètì só fún mi yíyà só fún mi ní ìṣẹ́jú tó fẹ́ dé ni. ọ̀rọ̀ Jésù papọ̀ mọ́ ìtàn àgbélẹ̀rọ ẹ̀kọ́ asòdì sí Kristi ní ẹ̀kọ́ yẹn sà yóò dára fún gbogbo wa ọkàn wa ó balẹ̀ ẹ̀jẹ̀ wà lálàáfíà inú mi dùn ìyá idán mo rò wípé part 2 eléyìí náà wà á ti gbọ́ báyìí ẹ̀jẹ̀ wà lálàáfíà ọkàn wa kó balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí àtúnpàdé ayọ̀ Jésù Olúwa wa àmín àmín àmín.